Bobrisky sọ̀rọ̀ lórí ìdí tó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, ẹ wá gbọ́ ohun tó sọ. Gbajúgbajà ajíṣebíobìnrin ní Idris Okuneye tí àwọn ènìyàn túmọ̀ sí Bobrisky ló ti fìdí rẹ̀ múlẹ̀ wípé òun ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà fún ìgbà díẹ̀ tó ní òun fẹ́ lọ mójútó ìlera ara òun ni. Bobrisky ló fi eléyìí léde gba torí ìtàkùn ayélujára Instagram rẹ̀ lẹ́yìn tí ó bọ́ láhàámọ́ àjọ EFCC ló ní òun ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà láti lọ mójútó ara òun látàrí ọ̀kan-ò-jọ̀kan wàhálà tó ti kojú látọwọ́ àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ Nàìjíríà pẹ̀lú ìgbìyànjú láti dàbàrú ètò ìrìnàjò rẹ̀. Bobrisky ṣe àṣeyè nínú ìgbìyànjú rẹ̀ lẹ́lẹ́kẹta láti kúrò ní orílẹ̀‐èdè yìí. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè Nàìjíríà kan ti wàhálà òun lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n òun ní Ọlọ́run. Ó ṣàlàyé pé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lòun ti ra tíkẹ́ẹ̀tì láti lọ sí ilẹ̀ òkèrè ṣùgbọ́n ẹyọ kan nínú rẹ̀ ló gbé òun dé ìlú ọba tí owó ọ̀kọ̀ọ̀kan tíkẹ́ẹ̀tì ọ̀hún ná òun tó owó mílíọ̀nù 9.8 náírà. Bobrisky fìdí rẹ̀ múlẹ̀ pé òun pàpà ṣe àṣeyọrí láti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ 3 inú oṣù kọkànlá ọdún yìí. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun